من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقون فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن. Ọlọ́run mo bẹ̀ ẹ́ o dákun sàmì àdúrà tí mo fẹ́ ṣe yìí o torí kò sí ní àwa kó wá bílẹ̀ ní àdúrà ni o àsìkò tá a ti ẹ̀ wá yé àsìkò àdúrà ni àsìkò àdúrà làwa o àsìkò àdúrà làwa ó ti lé ṣé bá àfa kan ni wọ́n pa níjẹ̀bú níjọ́ Tuesday yìí wọ́n pa wọ́n sì pọ̀ ọmọ rẹ̀ mẹ́rin wọ́n sì pàyàwó ẹ̀ àfa náà is 35 years old 35 years Subhanallah. wọ́n àtìyàwó àtọmọ wọn jọ sùn ní o lóyún ní tó kálukú ya ẹ tètè wọ yàrá yín lọ ẹ lọ sùn o tó bá di láàárọ̀ la Ọlọ́run ó jí wa re o àṣọ Ọlọ́run ò ní jí wọn re. Allahu akbar. Ọlọ́run ó jí wa re la ni wàá gbọ́ àṣọ Ọlọ́run ò ní jí wọn re. Ya Rabbi auna falmu'anu mu'ayyadun. Jẹnẹrétọ̀ bá kú láàrin òru àtàwọn ẹni bí ni wọ́n pa jẹnẹrétọ̀. Wa ma li mar'in illa mut'inhu kifa'un. Làbá bá bọ́ta láti wá epo tààrà sí jẹnẹrétọ̀ kò yẹ kó tí ì tán àfáwò bọ́ta náà bá wọlé bá àfà wọ́n du àfà ọbẹ̀ wọ̀rán wọ́n sì la odó mọ́ lórí. Fi kulli yawmin manzilun mushtabalun. Àkọ́bí àfà ayé ọmọ ọdún 11 ó sì níbejì àwọn ọmọ ọdún 8 ó sì lọ́mọ ọdún 2 ìyàwó tún wà nù oyún wọ́n sì mẹ́lẹ̀ ha ẹlẹ́yà níyàwó àfààfà wọ́n sì du wọ́n sì bọ́ síbi àkọ́bí ẹ̀ wọ́n du àwọn àbejì wọ́n du wọn láyìlá ọmọ ọdún 2 ti mẹ́ lórí bẹ́ẹ̀dì wọ́n tún du òun náà. Fi kulli yawmin fídíò bá ṣe du wọn ó wà lórí Facebook tó kọ ayé wò. manzilun mushtabalun. ẹ̀rọ bí alu ayé kan sẹ́rí bá du àlùkù wa kú báyìí. Yashtafu ma mawjati aw mawjitawa. àti bọ́ọ̀rọ̀ wa débi pé bá a fa àkàbà wọ wálé nísìn kó o máa béèrè pé ṣé mo ní apọ́tímẹ̀tì pẹ̀lú yín ni tó yẹ dábàá wa lọ tá a bá wa bọ̀ ó lè yẹ pé àwọn àfa àná náà wà ń díẹ̀. Fi kulli yawmin manzilun mushtabalun. tí a bá ṣe bẹ́ẹ̀ sàrúnjì àwọn tá a ríra wa yìí àfa mélòó ló ṣe trust mọ́ lẹ́bi tá a bá yé dé yìí. Yashtafu. mo tẹ̀ mí ẹ dákun ẹ̀yẹ èèyàn ẹ já sọ fún yín ẹ lọ ní Truecaller lórí fóònù yín o Truecaller ẹ lọ download ẹ sórí fóònù yín bẹ́ẹ̀ nìkan bá ti ń pè ẹ kọlu nọ́mbà kan yóò gbó kọ rẹ̀ jáde báyìí wallahi yasimuka minan nas bọ́ọ̀lù máa ń sọ èèyàn náà gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀. Hello, ladies and gentlemen, Muslim singer, play for you. Hello, ladies and gentlemen, ọ̀pọ̀ wọ́n mi. Tọ́lá fún mi ohun tí mo fi ń kọrin. Ọ̀pọ̀ wọ́n mi, Allah, ó fún mi ní ìmọ̀jìnlẹ̀ tí mo fi ṣọgbọ́n. Àwọn kò bá rúbẹ́ dúpẹ́ gbà mí sí ọ̀rọ̀ mi tọ́pẹ́ fún Ọlọ́run ìbàrẹ̀ o.
صل وسلم دائما صل وسلم دائما على حبيبي يا محمد صل وسلم دائما. You can call me Ismail وما صنعنا صوتي أي lóbìnrin nìyẹn. aṣáájú kan ń bẹ small doctor mo ń jẹ ayin nígbà tó kọrin kan ó ní yóò máa sùn nígbà gẹ́gẹ́ mo máa lọ listing sí mo ní kí ló ń kọ́ gan mo máa bẹ̀rẹ̀ dáadáa sí máa ìlú àṣà tí mo dé lèmi wá bẹ̀rẹ̀ kan yí tèmi padà mo wá fi yan nábì Muhammadu ẹ̀rọ ọba nábì ni abàràṣẹ́ Sulaimon Faruq mo kí adámọ́lá àyàtà sheik ọlọ́njárí bàbá pẹ́ èmi wá wí tèmi báyìí wípé ọlọ́run ṣe kẹ́ fún ẹ máa sọ pé Muhammad ọlọ́run ṣe kẹ́ fún aláwọ̀ ya rọ̀bì sọ̀yà aláwọ̀ ọmọ sígà aláwọ̀ ya rọ̀bì sọ̀yà àṣálà tún fún nàbìlẹ̀ ọmọ ṣe èmi ń kọ́ ìwọ ń kọ́ ẹjọ́ kájíjọ ṣàṣàlà tún fún mi nínú ká máa ṣe wọ́n ọ̀gá ni master i alásàlà tún wọ́n mọ́ wọ́n ti gbọ́ kúrò ní ọ̀gọ́dá ní ṣé ká fún mọ́ ọlọ́run ṣé ká fún mọ́ sígà aláwọ̀ ọ̀rọ̀ bí sọ̀yà mélòó aláwọ̀ ọ̀rọ̀ bí mélòó alright no mélòó Allahumma salli ala Muhammadin wa sayyidi sayyidati nabiyina Muhammad wa bi Muhammad sirraka mashawi sirrajina sirrajina mashaso aṣáájú ọ̀pọ̀lọpọ̀ àmọ́bí báyọ̀ sí gbogbo àgbáyé kí ṣe pẹ̀lú ọlá báyọ̀ sí gbogbo ènìyàn bó wá ti ṣe ọ̀rọ̀ ní àwọn àrùn tó ń fọ́ oríkọ́ gbogbo ọ̀rọ̀ tó ń wá lọ́wọ́ ní ìgbà ọ̀sẹ̀ àti káwọn ṣe gbèfè ọ̀ká ọ̀rọ̀ fún àfẹ́jọ́ wọn la pẹ́ wọn la ìjọba Alhaji Abdulwasi Alabi Pasuma aki kọ́mọ wọlé kọ́mọ rárá ọpẹ́ bọ́lọ́hùn Alábí àdéhùn ló fi jẹ́ ọpẹ́ làwa bí máa ń gba ẹ̀bùn oró ìgbà tí wọ́n náà sọ̀rọ̀ ṣògo lẹ́nu ó fẹ́ sọ pé mo pọ̀ bọ́ ọlọ́run kì í dowó àwọn ọmọ ọlọ́run kì í yọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́mọ àlòdẹ́ ní gẹ́gẹ́ bá fún wa. mo wá ṣọpẹ́ lọ́wọ́ kò tí ì tó. ìrora lè rí àjàgbé. olùwà ló bá a sùn bàrà. òfin lórí. ọmọ ìlọsùn sọ̀rọ̀ yẹn. ìbùsùn rí. nílé bá takú. nílé bá sùn bàrà jọ́ ní ìyá ìjọsìn rí.
Allmuslimusic jíbọ̀ o. Ada ìyàwó lè rí ìbímọ lè rú ọlọ́dún ajá wo ti bẹ̀yìn mẹ́wàá. Ìjọba 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 bàbá 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 wọn ọ̀gá wọn ìyá wọn. Lílá fílà olùsọlẹ̀. Ìyá ọ̀rẹ́ wa àfáàyè ọ̀rẹ́ wa ìjọba. Àwọn ọmọ àwọn tí wọ́n fi lọ sí lọ bẹ́ẹ̀. Ọ̀dọ̀. Sọ̀rọ̀ mọ́lé. Akí Alhaji wa Abdulwasi Alabi Pasuma. Wọ́n máa wọlé kó máa rọra. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقون فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر لا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا وليؤمنوا بي لعلهم يرشدون وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما
ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه إيمان وإنه بسم الله الرحمن الرحيم إلهي بالخير مسمى سليمان الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله وبهم طويلنا جمالنا إلهي بالخير مسمى سليمان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله نجاة كنجوتي وصلونا نصير المسكين نصير ولاياتي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلاة على خير الأنام محمد وآله وصحبه وأنصار أحمد الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى رسول الله اللهم صل على سيدنا محمد الفاتح لما وكل كواتم لما سرق الناس بلاك ملاك ويهدي الى صراطك المستقيم وعلى آله حق قدر المقدار العظيم وأنا ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين أريت منا إلى عليك مولانا الدكتور الآلة المسكين بالله أدام الله وياته ودولته ومعافيته والسلامة آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم هادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي أولون الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا أولون أتي أنوي كوبا شيخ أحمد التجاني رضي الله تعالى عنه. كوبا مولانا شيخ الحاج إبراهيم النياس ياسر رضي الله تعالى عنه. كوبا شيخ أبو بكر صديق المسكين بالله صائب الإدراك رضي الله تعالى عنه. كوبا بابا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تجمد الله برحمته آمين. كوبا بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الأدب رحمة الله عليه. Ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ
tí a rántí gẹ́gẹ́ bá a ṣe máa ń tọrọ fún wa pé rọ́dí Allahu ta'ala anhumu. وجزاهم منه حسنا قدوة صديق سلطان زميما بكنوز قد سعى في سنينا وللوري أبو رشد كذا والدي فاروق من فينا بنا والدي فاروق ما فينا بنا ضرب Alabi Onikijipa منه للعلم وإرشاد لنا mọ́sàwọ́lá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí a tọrọ fún níwájú rẹ̀ Ọlọ́run wọ́n ní bí yẹn bá ti rí ayé kí ráyè mọ́ ájíwá وجزاهم منه حسنا ní abájí ayé kí ráyè mọ́ dàmọ́láhu ayáàtẹ̀. gbogbo ẹ̀dá tó bá ti ráyè tó bá ráyè àpadà sí ibú nù. Allah. bẹ́ẹ̀ bá ti bí sí yóò bí sí dọjọ́ kú ni. ẹni tí ó bá ti ráyè tí ń padà wá ń ráyè anakratu badal marifa nù. Astaghfirullah. ìràwọ̀ rẹ̀ wọ̀kùn ní jẹ́ bẹ́ẹ̀. Allah. Alhaji wa Abdulwasi Alabi Pasuma mọ̀yọ̀ dáadáa kù jòkó. abáni ẹ jókòó. ìbọ̀wọ̀ fún Kùránì lọ́jàrá jí wa ń bí ọ́níṣẹ́ lónìí wọ́n sì ti ń pàdé jù látẹ̀kan ni. àmọ́ náà gbọ́dọ̀ gbọ́ pa wà ń bí káwọn mọ́ àyọjú Ọlọ́run ṣàpọ́nlé yín yóò sì bọ̀wọ̀ yín. àmín àmín. Alhaji wa Habibullah bẹ́ẹ̀ yẹn bá ti ráyè kí ráyè mọ́
ẹni tó bísí pípọ̀ ní Ajé Abibu náà ìbọ̀wọ̀ alukurani ló jẹ́ kí Ajé Abibu náà wà ń bí alukurani lẹ pọ́nlé lẹ sì bọ̀wọ̀ ẹ ti hàn nínú ayé ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ wálẹ̀ àmín alibarikọ́lá àwọn ẹni ọlọ́run àmín alibarikọ́lá àwọn afa Haji wa Abdulwasi ọba tí o ti fi hàn kì í sábà sàṣà mi pọ̀nyàn àmọ́ ẹni bá mọ tí wọ́n ń pè ní gíga tẹ́nìkan bá gbọ́nà kan tó bá ṣàṣeyọrí láyé ọmọ yìí pé ó rísìkì ẹni àti ga òyì sí láyé èèyàn mélòó ní déèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹni bá wá déèyàn láyé wọn èyí ráyè tọ́lọ́ mọ́ interest mi lérí Haji Pasuma ni pé gbogbo tó ń ṣe láyé ó fàyè Ọlọ́run lẹ̀ Ramadan lecture ọdọọdún ni ní ọmọ ṣe tí ó sì máa náwó síbẹ̀ àwọn fáǹsì ẹ̀sìn pọ̀ alájà wa Habiba láti alájà Mohiba láti Kútọ́nù alájà wa Mohiba Àjọkẹ́ inú àwọn fáǹsì Haji Pasuma ni tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa létí mọ́dà ẹni wọ́n sọ̀rọ̀ yìí náà ọmọ mi ni. àmọ́ ẹni bá gba kéèyàn ó ṣàdúrà fún káàsì kíákì ọ̀kan náà àwọn máa ń bẹ̀ ń bá ń kọrin ẹsẹ̀ méjì àmẹ́ta fún kọ́ máa jẹ́ tán sákọ̀ ẹsẹ̀ méjì àmẹ́ta kọ́ fún wa sí ọ̀ya wí kí n gbọ́. tẹ́bùkọ̀ dáhùn máa yà Pasuma bí sálámì ìṣítà dáhàrá. tẹ́bùkọ̀ dáhùn máa yà Pasuma bí sálámì ìṣítà dáhàrá. tẹ́bùkọ̀ dáhùn máa yà Pasuma bí sálámì ìṣítà dáhàrá. mẹ́lẹ̀kọ̀ ìtọ̀ máa bàkẹ́ ìtọ̀ kọ́ tó ṣẹ́ra sọ. Ọlọ́run tó ní gbogbo ẹ̀mí àtàláfíà lọ́dọ̀ Ọlọ́run sábà ṣe fún Haji Pasuma. àmín. Àlékún gíga àlékún àpọ́nlé Ọlọ́run sà ṣe ọba tó ti fi ọ̀hún mẹ́jọ wọ̀kùn sídìnnà wala tankusuna wa akrimuna wala tuhayi. Ọlọ́run máa lè kún Alhaji Abdulwasi Pasuma lópin ìgbà tẹ́ ẹ bá ń bẹ láyé Ọlọ́run má jẹ́ ẹ dínkù Ọlọ́run máa ṣàlékún yìnyín ni má yẹ ẹ láéláé. Salatul Fatiha kùrìsì yọ Salatul Fatihi ayatul kursi Salatul Fatihi. àwọn máa lọ pẹ̀lú sọ Ọlọ́run ni o. àwa làwọn yọ̀ǹda pẹ̀lú sọ Ọlọ́run ní kẹ́ máa lọ. Haji wa Habibullah ọlá yọrí gbogbo ibi tó bá wà Ọlọ́run bá fi sọ Ọlọ́run lè pa bá o Ọlọ́run mọ́sá bá a sọ májò sílẹ̀ tẹ̀ Ọlọ́run dúró tì májò sílẹ̀ tẹ̀ Ọlọ́run mọ́sá dúró tì Salatul Fatihi kùrìsì wa Salatul Fatihi. Salatul Fatihi ayatul kursi wa Salatul Fatihi.
naam mo kí àwọn àlùfáà wa níjòkó. Sheikh Komarudin Yusuf. Fadilatu Sheikh al-Imam Komarudin Yusuf. ọmọ òṣèpàrọ̀. afọlọ́lọ́n bẹ lọ́wọ́ àfààní ẹ̀bẹ́. Chief Imam Muhammad. ọba tí ó ti dá yín dáadáa tó sì pa yín lé ọlọ́mọ kàn yín lábùkù. Àmín. ọlọ́mọ kàn yín lábùkù. Àmín. ọlọ́mọ kàn yín lábùkù. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. inú àṣeyọrí náà ni kéèyàn ó rí ẹnìkan fi mànù gbogbo ẹni ó fi mànù yàn kọ́ ma tó fi mànù soríire láti lè bóde àfáàná lónìí pé ẹni ọkọ mi kéwù ní àṣeyọrí ni. Allahu akbar. ọlọ́run wọlé abẹ́ mọ́jà bùkọ́ ọkàn yín. Àmín. bó fi ti ń kí gbogbo tí ń jẹ́ àwọn àfáà láàyè ẹnìkan lẹ̀ lọ́dọ̀ ìmáàmù wa Muhis d. ọlọ́run sábà mi dúró tì í kọ́ pa yín lé o. alibarikola àwọn ẹni ọlọ́run alibarikola nabi wa Muhammad. Sheikh Kamaludin Kọ́ládé Ọ̀yọ́ wọn bẹ́ẹ̀ bí ọmọ bàbá Kọ́ládé Ọ̀yọ́. Allahu akbar bisimilah. tó gbogbo àwọn tó ọlọ́run fèrè jì bàbá. Àmín. ọlọ́run yá fi wọn ọlọ́run kẹ́ wọn kọ́ gẹ̀ wọn. afa wa ọtúlárí ọlọ́run mọ́sá kára alibarika ọlá nabi wa Muhammad. èyí wá dáadáa láyé àfi káwọn ẹni rí wá pẹ̀lú ẹ̀. gbogbo àwọn tó ń bẹ lára hajj wa Abdulwasi Alabi Pasuma. Mustapha Liyilafi àwọn náà ni akramakumullah. afawa Al-Mustafa-Liyilafi afawa Lukmanu Bello afawa láti fọlọ́ náà ọlọ́run kára barika gbogbo yẹn ọlọ́run masa dúró ti gbogbo yẹn. Àmín àmín. alibarikola àwọn ẹni ọlọ́run. Àmín. alibarikola àwọn afa. Àmín. ọlá nabi wa Muhammad. Sallallahu alayhi wa sallam. aji wa. SOJ Taiwo Sọjí Taiwo ọlọ́run kára alibarika ọlọ́run kára ba ọlọ́run tó fi wá hàn wọ́n tún fi wá pa mama o pẹ̀lú ògùn ọlọ́run. àbáwá múrí ní Bariga. n bọ̀dọ̀ àbá múrí wa. tọ́ ọlọ́run kó gbàdúrà gbogbo yín lápapọ̀. Àmín àmín. Alifilani ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run wọlé àwọn àfa. ọba tí ó ti pè wá dá sọ̀rọ̀ má yẹnu wa kó ń bẹ́ẹ̀. Àmín. má sì jẹ́ ayáwó kú. Àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. Àmín. ọlá àwọn àfa. Àmín. bẹ̀rẹ̀ láti bẹ̀ ó fi dé ọ̀dọ̀ àlùfáà wa abdulgani bá. bẹ́ẹ̀ àti Muhammad Jami. àwa Muhammad Jami ọlọ́run kó kára alibarika. Àmín. ọlá àwọn àfa. Àmín. àfa bàbá. alọ̀tẹ́wì asalati. ọlọ́run tó ti ní ọmọ adá má dáwọ́ rẹ̀. Àmín. fi wá sọ àwọn ẹni ọlọ́run ló kọ́ dáadáa ni. Àmín. má sì járí aburú kọ́lọ́wọ́ dáàbò bò wá. Àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. mo kí baba baálẹ̀. baálẹ̀ ọmọlẹ̀ akramakumullah. ọlọ́run sábà dùtì yín. Àmín. ọlọ́run sábà wà pẹ̀lú yín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. ẹ káàdì gbogbo sọ̀rí. bẹ́ẹ̀ni usas ọmọkùnmi Abdulwahab. gbogbo sọ̀rí àwọn afa gbogbo yín mo kí. gbogbo ẹ̀yin tí ẹ ń gba àwọ́dù lónìí tẹ́ ẹ jó lóye ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run fúnra ọlọ́run ló fi yín hàn má fi yín pamọ́ o ọlá àwọn afa àwájú ọlọ́run bẹ́ẹ̀ látòrí ìyá àdínì ẹ kárí gbogbo àwọn olóyè pátápátá ọlọ́run fi sọ ẹ̀ sọ yín wọ́n sáde àbọ̀ ẹ̀bọ̀ yín ọlá àti tóbi ọlọ́run ọlá àjẹkàn ọlọ́run alibarika ọlá ní Muhammad gbogbo àwọn tí wọ́n wá ní sọ̀rí alájà wa Mahiba láti Kútọ́nù ni ajiya wa Alifilani ni omile amani onkaragu albarka ko gbada gbogbo wa Aminu. jama lọkùnrin lóbìnrin salamullahi alaikum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. afa àtọwà lòdì gan. afa Abdulhafiz bọ̀rọ̀kìnní ọba tó ti fi yín pẹ́sìn lé wọ́n fi yín kẹ́sìn lábùkù. àmín. ọlá àwọn ẹni ọlọ́run salatul fati. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikun. wa qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khairun amma yushrikun.
أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصاب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديالا صديقي وارجني مؤرجا صديقي واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. títóbi ọlọ́run àfọ́jọ̀gbọ́n níbi ní mọ́tì rọ̀bí láàbì máa kásábà tìyẹ̀dí wà láàbì túrásì iná ní mútasakiro. wà láàbì túrásì iná ní mútasakiro bìní mọ́tì rọ̀bí láàbì máa kásábà tìyẹ̀dí. ó ní pẹ̀lú ọlọ́wọ́ bá ní láàbì máa kásábà tìyẹ̀dí kìí ṣe nǹkan tẹ̀dá ṣiṣẹ́ ṣe. wàlábì túrásì ìnáni mútasakiro. láàbì túrásì ìnáni mútasakiro. ẹni ọlọ́run bá ní ó mu náà ní ó mu lọ́wọ́ jábọ̀ ọba wẹlòmí jọ mi gbogbo tí èèyàn fi déèyàn lónìí kò sì ní dà yọ kẹ́kọ̀ọ́ dìgírì tí ó wà lọ́rẹ̀ gan ó lè má ṣe mẹ́ta yóò sì ní làákàyè yóò sì mọ̀ àyàn yóò tún mọ̀ nǹkan kọ̀ wá ní mu yóò mọ̀ wá ní wáyé mi kọ̀ọ̀kan wọ́lọ́run kò mu náà ni. mi ní má ti rà bí ẹbí má kàzábà ti rà dí wàlábì dùrọ̀ fi ìnáni mútasakiro. ẹni náà ń bá ní kọta kó mu yóò dúpẹ́ ni fọlọ́run nínú ayé. alhamdulillah. ìjókòó ní ọ̀gbẹ́ni jásí wáàsí tí ọ̀wà wa ń bẹ kìí ṣe wáàsí tó gùn. Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu wọ́n ní wọ́n ń pè kíní kan ní kọ̀díyàtù sáà. Bàbá sábà máa wá so wáàsí wọn ọ̀pọ̀lọpọ̀ wáàsí tí wọ́n bá ṣe wọn máa so máa ti ń ṣẹlẹ̀ nínú gbà. Òun ló fẹ́ mú mi lọ sọ́dọ̀ ìmáàmù Dasuki. Ìmáàmù Dasuki ló lọ́rọ̀ yìí kí ni ìmáàmù Dasuki wá wí máa làmú mẹ́rin. suilali imamu Dasuki bí majilisi wàásìhì yawma. nínú àwọn wáàsí tí ìmáàmù Dasuki tó ṣe ó jókòó wáàsí njọ́ kan wọ́n wá ń bi ìmáàmù Dasuki léèrè. ani abudali yàtì ṣẹ́yìn ní àlà ṣẹ́yìn. wípé nǹkan máa lọ́lá jura wọn lọ láyé wọ́n wá ń bi léèrè bí nǹkan ti lọ́lá jura wọn lọ pé abálẹ̀ yìí lọ́lá kí ló tún lọ́lá jù lọ. suilali imamu alisẹ́yìn fi dúníà abidalu min annabi. ìbéèrè tí wọ́n kọ́ bi ni pé ǹjẹ́ nǹkan kan bẹ láyé tọ́lọ́lá jà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. kọ́lá nàámu. Dasuki ní bẹ́ẹ̀ ni. as-salatu abudalu min annabi. oníbà nẹ́bí ṣe lọ́lá tóun ìrun lọ́lá jù lọ. as-salatu afdalu min annabi lana
النبي يقدم الصلاة والصلاة لا تقدم النبي. nítorí pé anabi lọ ṣẹrú sínú ni ọlọ Isra'i wal Miraj lọlọ gbàrún wá irun ọ̀sẹ̀rú sí anabi ìyẹn jẹ́ kọ́ lọ́lá ju àná Muhammad lọ. ثم قالوا هل شيء أبدل من الصلاة. wọ́n tún wá bi léèrè yìí pé ǹjẹ́ bí irun ṣe á lọ́lá tóun sí nǹkan kan bẹ tó tún lọ́lá jù ún lọ. قال نعم. ìmáàmù Dasuki ló wà. القرآن أبدل من الصلاة. Dasuki ní Al-Qur'ani ọlọ́lá jù ún lọ nítorí irun tó kí tó bá ti ké Fatiha irun rẹ̀ bàjẹ́ wọ́n wí. لأن الصلاة تسلم بالقرآن. irun làá fi Al-Qur'ani làá fi túnun ṣe. ثم قالوا أشيء أبدل من القرآن. léèrè pé ǹjẹ́ àwọn kan bẹ tó tún lọ́lá jù Al-Qur'ani lọ. قال نعم. Dasuki ní bẹ́ẹ̀ ni. التعلم أبدل من القرآن. ó ní ká wá mímọ̀ lọ́lá jù Al-Qur'ani lọ pé tó ọba wà mà báwo ló ṣe mọ̀. وقالوا هل شيء أفضل من التعلم. ǹjẹ́ nǹkan kan tó wá ń bẹ tọ́lọ́lá ju kánà wá mímọ̀ lọ́lá ìwọ ìmáàmù Dasuki. قال نعم. Dasuki níbẹ̀ ni. النكاح أفضل من التعليم. ó ní ká so igi lọ́lá ju káwá mà lọ torí tí wọn bá bí mata ló لأن ṣe. بالنكاح يولد من يتعلم. ibi igi láti rọ́mọta kọ́ ń kéwú. ثم قالوا هل شيء أفضل من النكاح. wọ́n ní ǹjẹ́ nǹkan kan bẹ tó tún lágbára ju igi lọ tọ́lọ́lá ju igi lọ. قال نعم. ó ní bẹ́ẹ̀ ni. الرزق أفضل من النكاح. ó ní ká wówó kárí owó káwázì kárázìkí ọlọ́lá ju igi lọ. لأن النكاح لا تحصل إلا بالرزق. igi ò lè dúró bí ọba sówó ń bẹ owó ni ó gbé igi dúró. ثم قالوا هل شيء أفضل من الرزق. wọ́n ní ǹjẹ́ nǹkan tún bẹ tó wá lọ́lá ju káwárìsìkí lọ wọ Dasuki. قال نعم. ọlọ́wà. صحة البدن أفضل من الرزق. ó ní àlàáfíà ojú àrísìkí lọ. لأن من كان مريضا لا يترك ولا يأكل ولا يشرب. ẹni tọrẹ tí ọlá àlàáfíà kò lè lọ́bi kankan kò lè mu kò lè jẹ ẹ́ kò yẹ wọ́n àwárísìkí. قالوا هل شيء أفضل من صحة البدن. wọ́n tó bá rí bẹ́ẹ̀ ìjẹ́ nǹkan kan tó wá ń bẹ tó wá lọ́lá ju àlàáfíà kálálàáfíà ara yìí lọ sí nǹkan kan bẹ tó lọ́lá ju lọ́wọ́ Dasuki. قال نعم. Dasuki ní bẹ́ẹ̀ ni. سلامة البلد من الفتن أفضل من صحة البدن. ibi tí ń lọ́nu. Dasuki ní gbogbo tó ń kàkàlà yìí ọ̀gá gbogbo wọn. Salamatul baladi kí lọ́ọ́ lálàáfíà. من الفتن. kí lọ́ọ́ farabalẹ̀ níbi fìtínà. نعم أفضل من صحة البدن. ọlọ́láfíà ju ọlọ́lá ju ká pé yẹn gbádùn lọ tó ọba gbádùn tó rí bi lọ́nkọ́. apọ́pọ́ gbádùn àlàáfíà wà lára rẹ̀. owó ń bẹ níbo ló ti fẹ́ ṣe títà rírà. لأن البلد إذا لم يكن سالما فلا يشتغل أحد بهوائج الدنيا ولا بالأمور الدين. òun ní fi já pé tí ìlú ọba ti lálàáfíà kò sí nǹkan kan tá a lè ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ò ní dúró ọ̀rọ̀ ọmọ ò ní dúró ولا بهوائج الدنيا. ọ̀rọ̀ wàhálì kí ò ní dúró. ìgbà tálàáfíà bá wà ní gbogbo nǹkan tó lè dúró tọ́ba lọ ní Al-Qur'ani mọ́lá múmínì. ọlọ́run gan ànábì ò rẹ́sìn fi múlẹ̀ àfìgbà tí ó ṣe settlement. فإذا اطمأننتم فأقيموا الصلاة. ó ní why is that ma'ana tún fún akimi salat. tí a bá wo bẹ́ẹ̀ Nàìjíríà lónìí a ní di àdúrà
àdúrà ni ọ̀rọ̀ Nàìjíríà ti débi àdúrà torí àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ẹnìkan bí ànábì léèrè sallallahu alayhi wa sallam wá àwọn tá àná Muhammad kà fún ó ní qala sallallahu alayhi wa sallam ya ayyuhan nas ànábì náà yẹn tẹ́tí ẹ gbọ́ abishu salama ànábì lè tọ́ ọkọ̀ dé àtẹ̀gbọ́dọ̀ kọ́kọ́ mójútó ẹ fún ọ̀làká ẹ jẹ́ kí píìsì ó rè kí píìsì ó jọgun kọjọba láwùjọ ẹ̀yin ọmọ ènìyàn ẹ gbà láfíà láyé wa atimu ta'ama ẹ fún àwọn èèyàn lóúnjẹ má jẹ́ bí ọ̀pá wọn wasilul arhama ẹ da fámìlì yín ẹ dẹ̀ bí yín pọ̀ wasallu bil layli wan nasu niyamun ànábì ní ẹ fẹ́ kẹ́ kírun lóru táwọn èèyàn bá ti sùn tadkhulu li jannata bisalam ànábì ní gbogbo eléyìí tadkhulu li jannata bisalam tó bá ṣe wà àlìjánnà tó bá wọn tá ànábì wá kàkà wa ibn majah àdìsọ yìí ni tó bá wọn tá ànábì kàkà lẹ̀ gbogbo ẹ̀ ló ti wá sàfẹ́kù Nàìjíríà ànábì ní afọlàká abishu salama kọsálàfíà Nàìjíríà wa atimu ta'ama ebi ń pa àwọn èèyàn wasilul arhama ẹbí ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wasallu bil layli wan nasu niyamun ẹgbẹ́ lọ́wọ́ arántí ọlọ́mọ sọ́ọ̀lù bìlẹ̀ tọ́lọ̀ ń pa aláṣẹ pé ẹ dìde kẹ́kìn lóru mo sì máa ń sọ dá ìmọ̀ yìí pé gbogbo ń tá a sọnù yìí nǹkan ẹ̀yọ̀kan náà ló mú a sọnù nǹkan ẹ̀yọ̀kan ló sọnù lọ́wọ́ wa gbogbo ń tá a wá kábi tó so mánu ń tá a láàkì ní Nàìjíríà tí wọ́n bá ń pariwo corruption kí ni nǹkan láìkí bíi pé mo sọnù tafsiri létí pé ewé òǹgé ọ̀wá gé gbòǹgbò tí ń jẹ́ root agbọ́pọ̀ à ń fight corruption but root ẹ̀ gangan ni pé alákì tí ń jẹ́ ìwà òsì ìwà lọ́sọ̀nù ni pọ́blẹ́mù fi wà fún wa òun lọ́jọ́ máa ń sọ ní gbogbo àyí pé ìwà gbogbo ń tà ń lọ látàrí ẹ̀sìn tá a múra kankan yìí gbogbo àríkánù ìsìláàmù márààrún kò bẹ́ẹ̀sì lérí nǹkankan èrí ìwà ló bẹ́ẹ̀sì lé lérí àkọ́kọ́ rẹ̀ ní kájàrí pé ọ̀sọ́ba kan fọlọ́run tí wọ́n ń pè ní sahada al-iman ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni ká kírun ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ òun ni ká yọ sàká ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ òun ni ká gbàwẹ̀ ẹlẹ́ẹ̀karùn òun ni ká lọ sí Mákà tọ́ba wo márààrún yìí tí ń jẹ́ arkan islam kò sí nǹkan kan tí ń jẹ́ àṣírí lára márààrún tó kọjá wà nítorí tó fi mọ̀ yín pé àṣàhádì àkájẹ́ pé ọ̀sọ̀bà kan fọlọ́hún yìí wà ní làlùkùránì fi ń sọ yín pé laysal birr. antuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghribi walakinna al-birra man amana billahi. ibùdájú kọ qibala al-mashriqi wal-maghribi. ibi òrùn ti yọ ọ̀nì àti ibi òrùn ti wọ̀ kápá kọjú síbẹ̀ òun èyí ń kọ́ lẹ́sìn. walakinna al-birra man amana billahi. alibirru ìwà ìjọmọlúàbí ní jẹ́ pé mo nígbàgbọ́ ní jẹ́ faith. tó bá kò níbẹ̀ tó bá lọ nùrùn kò sí nǹkan tí ń bẹ nínú tó kọjá wà. làrúkọ́ sọ pé tìrìmáwíyà ilayka minal kitabi wa kimi salata inna salata tanha anil fahsha'i wal munkari. tanha anil fahsha'i wal munkari iṣẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n ṣe fún ọ nu wọ́n fẹ́ yí pé yọ́ kọ̀ fún ọ nípa ìbàjẹ́ àti gbẹ́rùgbọ́n rí bó o bá ti ráwọ̀ kírun tó o bá ti níwà àjẹpọ̀ lẹ́sìn tó o bá kò nínú run ọ wà lọ ségun ẹlẹ́kẹta ibi ìsàká yọ kò sí tẹ́ wọ́n fẹ́ kí ṣàkóso iṣẹ́ tí wọ́n fẹ́ ṣàkóso yìí wà ní lọ́jọ́ kọ́ra wọn máa sọ pé iná máa sọ̀dọ̀ court. lil fuqara'i wal masakini wal amilina alayha wal mu'allafati qulubuhum wa bir riqabi wal gharimina wa fi sabilillahi wa ibnis sabili faridatan minallahi wallahu alimun hakim.
fẹ́ ká níbi sàká ọlọ́run tírèèni wa ni wọ́n ní omú nǹkan lọ́lọ́ mẹ́ni tó fún sọ mẹ́ni ó fún ọ ni ọlọ́run ni mo ti fún ẹ fáwọn míì tí ò ní. lilfuqara'i wal masakin. ìwà lọ́lọ́run tírèèni wa pé fáwọn tálíkà tí ò ní fún wọn lówó. wal masakin. àwọn tí wọ́n ní tí wọ́n ní tó fún wọn lówó. wal amilina alayha. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ zaka fún wọn lówó. wal mu'allafati qulubuhum. ìwà nìyẹn èyí ṣẹlẹ́sìn rẹ ọwọ́ afẹ́ fi owó sàkáfà sínú ẹ̀sìn ọwọ́ àdọ́dún tẹ̀ yọ sàká náà wà fún wa lówó kíni àbáyà sí máa yọ lọ́dún rà mo bá ṣẹ̀sìn yín ó tún gbà jù bẹ́ẹ̀ lọ ìwà lọ́lọ́run fẹ́ kó lò ní. wa fi riqab. gbogbo ẹni tó bá wà jẹ gbèsè ọlọ́run ní ìwọ ní fi sàká tú sílẹ̀ nu gbèsè ni. wal gharimina. àwọn oko ẹrú àtàwọn tó jẹ gbèsè méjèèjì náà ni ẹni tó ẹrú àtẹni jẹ gbèsè sàká ni kò fi tú wọn sílẹ̀. wa fi sabilillahi. gbogbo ẹni bá ṣiṣẹ́ ọlọ́run fi sabilillahi ọmọ akẹ́kọ̀ọ́ wọbẹ̀ fi sabilillahi àwọn àfa wọbẹ̀ fi sabilillahi gbogbo ẹni tí bá ṣiṣẹ́ ọlọ́run kò fún wọn lówó. wa bini sabili. ibùnú sẹ̀bílì ọmọ akẹ́kọ̀ọ́ nìyẹn. faridatan minallahi wallahu. ń jẹ́ pé kò sáàsìrì kan nínú sàká ntọ́lọ̀ ń fẹ́ ká nínú sàká ìwà ni. bọ́ bá kò nínú sàká bẹ́ẹ̀ làwẹ̀ gbígbà. ó ní ayọ̀ alladina amanu kutiba alaykumus siyam. kama kutiba alladina min qablikum la'allakum tattaqun. ọlọ́run ni mo kàwé lọ́rọ̀ yẹn lélẹ̀ mo ti kọ́ láwọn tó síwájú. la'allakum tattaqun. ìbẹ̀rù ọlọ́run ti bẹ̀yàn mínì ẹ̀ níyí pé wìkáyà mínàná kẹ́ ẹ fi lè sọ́ra fẹ́sẹ̀ pé tẹ́ ẹ bá ti ń gbàwẹ̀ wọn ẹ sọ́ra fún ẹ̀ṣẹ̀ làwọn oníkáyìdá fi gbé káàdì pé gbogbo ẹni tí sáwọ ọmọkùnrin bá máa ń dà láàmú pọ̀jù wọn ni kó máa lọ gbàwẹ̀ ìwà ní bẹ́ẹ̀ pé àwẹ̀ oníjó ṣèbàjẹ́. man istata'a minkumul ba'ata falayhi bis-sawmi fa innahu lahu wijahun. so bẹ́ẹ̀ wá ní abátẹ̀ wá débi ọ̀rọ̀ hajj ọlọ́ọ̀tẹ̀ wá túlẹ̀ yanyan ipe kò tí nǹkan kan tó ń fẹ́ kẹ́ ẹ lọ mú maka lẹ́yìn wa ó ní alhaji asuru ma'lumatun faman farada fihinna al-hajja wala rafatha wala fusuqa wala jidala fil hajj. mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ọlọ́run ní ẹni tájì bá ti jọ́rọ̀ yẹn fún tájì bá bá mẹ́tẹ̀ẹ̀ta yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ọ. la rafatha. la rafatha. wala fusuqa. wala fusuqa rafatha nìbàjẹ́. la fasad. wala fusuq. wala jidala fil hajj. má dé maka máa lọ jiyàn má dé maka kọ ya pòkì mọ́lọ́ lọ́wọ́ ó rí i pé márààrún yẹn bẹ́ẹ̀sì lérí wà lọ́jà sí pé bọ́ ọba wá sin ọlọ́run tó kírun tó gbàwẹ̀ tó yọ sàká tó lọ́jì bí wà rẹ ọba dá ìwọ ọwọ́ rẹ tí ọba dá tó ọ̀jẹ̀dá tó níwà tó ọ̀jẹ̀dá tó láàánú ó lè waste. àmọ́ bí ọba sin lọ́hùn níwọ̀n bá tí ọmọ á sì mọ́ tó wá fi ìwà ọwọ́ rẹ ṣe ẹ̀sìn yẹn lẹ́sọ̀ọ́ yóò sì gbé ọ débi tó lérò òun ni ìkáyà tí màá fi gbẹ̀yìn ọ̀rọ̀ ni arákùnrin kan ni wọ́n gba ìkáyà yẹn wá ní ọ̀dọ̀ rẹ̀. ruwiya anna abdullahi ibn al-mubarak. wọ́n ní abdullahi ibn mubarak wọ́n ń pa arákùnrin náà. kharaja yawman liwadi faridatal hajj. ó jáde níjọ́ kan sọ ma pé erigun kan náà sì lọ́rọ̀ ájì jẹ́ ó wá jáde bí ṣe máa lọ ájì lọ́dọọdún ó wá jáde ń lọ sọ̀rọ̀ yẹn ájì ń lọ sọ̀rọ̀ yẹn ọlọ́run ń lọ sí maka. wa fi tariqihi ila baytillahi al-harami wajada imra'atan tabi'at turaba litukhrija minhu dajajatan mayyitatan. ó wá pàdé ọmọ arábìnrin kan lọ́nà ìtàrábìnrin ń ṣe níbi àtàn yín wá ń walẹ̀ ilẹ̀ tí ń wà yìí ti ń tulẹ̀ yìí kí ló fẹ́ mú jáde ń bẹ́ òkú adìẹ ó fẹ́ wú. Faqala Abdullahi ibn al-Mubarak. Abdullahi ibn al-Mubarak wá dúró yín wá ń wò ọ wá sọ báyìí pé. Ma shanuki. ìwọ arábìnrin yìí ma shanuk. kí ló dé kí ni ṣe ọ tó le yìí. Faqalati. Dayil kalkali kaligi walillahi bi kaligihi shunu. wọ́n ní fẹ́ wọ ọba tó dáa lẹ̀ fọba tó dáa. ọlọ́run ní ìṣèjì tí máa ń ṣe pẹ̀lú àwọn ẹrú rẹ̀ kọ̀ọ̀kan fẹ́rú ẹ̀ lẹ̀ pẹ̀lú ọba ẹ̀ tó dáa o máa lọ́n tiẹ̀.
فقال عبد الله بن المبارك Abdullahi ibn Mubarak òun wá sọ báyìí pé. والله فإني لا برهم مكاني أتى تقولين عن شأنك. wọ́n wà láàyè òun ò ní kò bí òun wáyé tó ń fi máa kí ni pírọ́blẹ́mù rẹ̀ gan-an. فقالت المرأة ọmọbìnrin yìí wá sọ báwọn wípé ńgbà tó lò ní lọ wá tẹ́tí أما لما أنت لبت فإني امرأة لأربع أولاد. ńgbà tó lò ní lọ yìí ó ní bó ṣe rí wọ̀nyí ọmọ mẹ́rin lòun ní. ومات أبو سجارا. bàbá wọn sì ti kú gbà wọn wà kékeré. ولقد تركت لأبي وأبا فلم أجد وراءها رحمة. ó ní kò wá sílẹ̀kùn ẹni tí ì tí kàn á máa rà ánú gbà. فاضطررنا إلى أكل الميتة. ó ní ìnira tí ń jẹ àti táwọn ọmọ mi fẹ́ jẹ tá a rí ló ìnira àwọn ló gbé mi débi kí n lọ wú òkú mbẹ́tẹ́ adìẹ tí wọ́n ti sọ sínú àtàn pé kí n wú kí n wá tún kájí àtàwọn ọmọ mi. من هنا أعطى عبد الله بن المبارك هذه المرأة 10,000 درهم التي كان يحج بها. Abdullahi ibn Mubarak ńgbà tó gbọ́ tí ọmọbìnrin yìí sọ àánú wá sí ọ wá gbé bíi 10 million naira tí ń gbé lọ ájì ọba gbé fún pé ń gbà máa gbé lọ kó lọ tọ́jú ara rẹ àtàwọn ọmọ rẹ. فقال عبد الله بن المبارك Abdullahi ibn Mubarak wá sọ báyìí pé يا ربي Ọlọ́run ọba إني لا أجاب الأموات إلى البيت. olùwọ́ Ọlọ́run orí mi o ó ní ájì ọdún yìí lè wá bẹ́ẹ̀ mi ṣe máa wá ń padà lọ lé mi yìí ní lè wá bọ́ ọlọ́dún yìí. فلما رجع الحجيج إلى بلاده كانوا يبايعونه. àwọn tí wọ́n wá lọ Mẹ́kà àwọn jọ máa ń lọ ni nílùú rẹ̀ àwọn wá darí Mẹ́kà gbogbo wọn wá ń lọ sọ́dọ̀ Abdullahi ibn Mubarak wọ́n wá lọ faranu lára wọn fara pò pé àwọn wá gba àlùbáríkà lọ́dọ̀ rẹ̀ òun wá wò pé kí lọ́kọ̀ lù. وقال عبد الله بن المبارك والله لم أحج. Abdullahi ibn Mubarak ni wọn lọ Mẹ́kà lọ́dún yìí. وأقسموا الناس بالله أنهم وجدوا عبد الله بن المبارك في مكة يطوف بالبيت. wọ́n wá búra wọn náà búra pẹ̀lú Ọlọ́run àwọn àdìọ Mẹ́kà pẹ̀lú rẹ̀ làwọn jọ ń tà wá fún Baitul Atiq. فنام عبد الله بعد ذلك. wọ́n sọ bẹ́ẹ̀ fún Abdullahi ibn Mubarak. Abdullahi ibn Mubarak kan pé ọ̀rọ̀ yìí ṣèwọ́n lè mọ̀ ọ wá sùn. فرأى رجلا أبيض يتلألأ جبينه فقال. ọwọ́ arákùnrin kan ọwọ́ àdìpọ̀ funfun gbòò ìmọ̀lẹ̀ gbòò. فقال ذلك الرجل هل تعرفني. arákùnrin ni wọ́n sọ fún Abdullahi ibn Mubarak ó ní ìjọ ọmọ mi. فقال Abdullahi ibn لا. Mubarak olóhùn ọmọ. فقال أنا محمد رسول الله حبيبك بالدنيا وشفيعك في الآخرة. ó ní òun ni anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní habibuka fi dunya ọ̀rẹ́ rẹ̀ lèmi ṣe láyé ń bí. وشفيعك في الآخرة. ọgbẹ́ndọ̀ kí a máa ń wó sí pẹ̀rẹ́. أنقذك الله من الشدة مثل ما أنقذت بناتي. ó ní bó ṣe tọ́ àwọn ọmọ mi tó tú wọn lẹ̀. أنقذك الله من الشدة مثل ما أنقذت بناتي. bó ṣe tọ́ àwọn ọmọ mi lẹ̀ nínú ìgbèkùn ni Ọlọ́run ó bá mi tú Abdullahi ibn Mubarak yóò bá mi tú ọ lẹ̀. وقال naam. أما الذين هجوا البيت
فقد كتب الله له ثواب حجة واحدة حجة واحدة. ó ní gbogbo Mákà àwọn tí wọ́n lọ Mákà lọ́dún yìí pátá Ọlọ́run kọ ládé ẹyọ kọ̀ọ̀kan lọ́kọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wọn ipò òun gbájì wọn. أما أنت عبد الله. ó ní wa Abdullahi ibn Mubarak. فقد كتب لك ثواب 70 حجة. àmọ́ òun sọ fún pé Ọlọ́run wa kọ 70 ládàá kalẹ̀ fún wọn. àwọn tí wọ́n wá ládàá ẹyọ kan lọ́lọ́run kọ fún wọn. àmọ́ 70 ládàá lọ́lọ́run kọ kalẹ̀ fún wọn Abdullahi Mubarak. ládàá téèyàn 70 tọ́lọ ájì tọ́lọ́ ń gba ájì rẹ̀ tí wọ́n ò ní wọ́n ní kò ní. kí ni ọgbọ́n Abdullahi Mubarak dépò yẹn? mọ ẹnìkan sẹ́ẹ̀dì átíkù kan sí mi láti Amẹ́ríkà mo wá kà ọ wá ní ọ̀rọ̀ black ló ń sọ ẹgbẹ́ tí ọ̀jẹ́ káwọn black ká lọ síwájú tá a fi ń padà sẹ́yìn ọ nìkan méjì náà ní problem wa ó ní greediness àti self interest méjì yẹn òun náà ní problem tá a ní àní problem mi kọjá méjì ni greediness kéèyàn ó greed tó bá ti greedy jù ó lè rọ́nà lọ tó bá ti wà selfishness pé àfẹ̀mí èyí wọn làbílà ìbùnú báràkì gbé lẹ̀ ìgbà tẹ́mi ó fi kówó yìí ní ìsìn tí ń lọ ṣáájì ọdọọdún ní ń lọ ẹnìkan wá lòun lọ́mọ mẹ́rin àìjẹ́ àìmú ló ìnira àwọn lọ́ba àwọn débi kówó ọmọ wú òkú ń bẹ tẹ adìẹ lérí àtàn káwọn òfin wa jẹ múmu kí láǹfààní owó tó ń wá ń kó lọ Mẹ́kà tó bá rí bí ọ̀dà àwọn ọgbà ìwọ àtàwọn ẹbí rẹ lọ là. ẹ máa bẹnu rọrùn. ẹ máa bẹnu rọrùn wọ́n máa sọ fọ́lọ́run pé ìyìn lè wá jẹ ọdún yìí o ìyìn lè wá bọ́ kí ní bọ̀ wá Mẹ́kà kí n wá nítorí eléyìí nísìn Mẹ́kà ni òsì rẹ ni ara ní. àkọ́kọ́ tó o bá wo rìwáyà yẹn ilé dúró kó dúró tì kí ni arábìnrin yìí ń wá lórí àtàn èèyàn tó láàánú ni. nítorí gbogbo ẹ̀dá tó bá ti ní láríláyé wọ́n máa ń distance ara wọn fáwọn èèyàn ni wọ́n á ní class kò wá ní ó ti wá gbàgbé pé kò sí class inú sáré tó àgbà máa ń tara wa gan ọba fẹ́ travel ní ìṣòro ní bá wa business class bá wa first class èmi náà ń gùn o. ẹ̀ńgùn kọ́ wọlé máa ń gùn. ibi tá a ti bá dé yìí o a gbọ́dọ̀ tún wọ economy mọ́ wá rí first class sáré ẹsẹ̀ mẹ́fà náà ni. wá ìtọ́ ọba lọ́pọ̀tútì tí àwọn àtiwá báwọn ẹ̀dọ́ ọlọ́run ṣe wá jẹ́ problem fún ọ. àyíníwà ní jẹ́ bẹ́ẹ̀ ó sì ní muamala bá àwọn èèyàn lò fìwà tó dáa ìwà tó dáa bá àwọn ẹ̀dọ́ ọlọ́run bá wọn lò lọ́nà tó dáa jẹ́ni tó wúlò fáwọn ẹ̀dá jẹ́ wọn orí ọ lò ní tọ́lọ́n bá ṣe fún ọ. àánú ló gbé Abdullahi ibùnú Mubarak débẹ̀ láti kọ́kọ́ dúró náà ẹlòmíì gánbẹ yóò máa pé báwọn pé ẹni a máa wò pé ṣé èrè ọ̀dàrú tí wọ́n mọ̀ ọ́ rí ni kò pé o ọwọ́ adúró wọ́n tún wá ń kan Abdullahi ibùnú Mubarak lábùkù máa lọ kí ló kàn gbà tèmi nísìn fi ẹrú ọlọ́run lẹ̀ fọba tó dá o pẹ̀lú bí ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ Abdullahi Mubarak wa sọ pé yìnyín ní kò ń bíṣẹ́ tí ìfìmọ̀ sọ̀rọ̀ gbèsè ayé rẹ̀. ọwọ́ sọ̀sọ̀rọ̀ náà tán èyí tẹ́lẹ̀ mi àgbẹ̀ tó ọlọ́run ó dúró tì ọ́ èmi ń lo ájì báyìí mo bá dé má kà ń bọ̀ tọrọ àdúrà èyí tó súnmọ́ kó wínú pé wàlẹ́ àwọn bá sì dé má kà mọ́sàdé ń fọ yín bọ̀ tọrọ lọ́rọ̀ lọ́n kọ́lọ́n ò yí ṣe sí ń padà fún ọ. àmọ́ ìwà ọ̀dà kó níwà yẹn tó níwà ni ọ wá fíìlì fún un. àwọn ẹ̀dá máa ń ṣoore láyé àmọ́ tí èjẹ́ wọn ó lè gba ládóore nkẹyọ̀ kan náà ni. èyí tó kọ́ máa dùnú ẹ̀dá oore táwọn ẹ̀dá máa ń ṣe fún yàn oore tóun ò lè lò fún rẹ̀ ni. Allahu Akbar. kò lè lò. oore tó wò pé mo ti jù yín lọ nínú kó lo aṣọ kù
àbí kọ́ wá wọn ká àlòkù kan ṣáìsì tiẹ̀ tó ẹ kú wọn máa lónú àbí mọ́tò àlòkù kan tó ti lò táyé mọ́tò òun ti bàjẹ́ àmọ́ fíìlì fẹ́ da ẹgbẹ́ rẹ gẹ́gẹ́ bí rẹ pé tó wá pé mo bá wà ń rúpò tó wà yìí ńkọ́ tó bá pọ́ màmí lọ́ bá wà ń rúpò tó wà yìí ńkọ́ kápẹ́ ìyàwó mi lọ́ bá wà ń rúpò tó wà yìí ńkọ́ kápẹ́ àbúrò mi ni kágbẹ́gbọ́n mi ni kápẹ́ ara lé mi ni fíìlì fún bẹ́ẹ̀ bá a lo ìwà tó dáa ìfẹ́ dẹ̀ ju ẹ̀rù lọ gbogbo ẹ̀dá tó bá wà ní àyíká rẹ tó bá yẹ pé wọ́n bẹ̀rù rẹ ni ó tètè kú àmọ́ tí wọ́n bá fẹ́ràn rẹ wọn ò níjọ́ lọ. Abdullahi ibn Mubarak yẹn ó ní ọ́fíìlì fún arábìnrin yẹn àtọmọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ìyẹn lọ́wọ́ àfà ọlọ́run ọba dẹ̀ ní kì í fi ẹ̀sìn dájọ́ dáadáa bọ́ ọ bá sin ọlọ́run lónìí lọ́la tí ṣe ọwọ́ rẹ̀ ọba dáa ọ̀tọ̀ ni kódà bọ́ ọ bá sin lọ́run tó nǹkan tí ṣe ọwọ́ rẹ̀ bá dáa ọ̀tọ̀ lọ́gbẹ̀san ọlọ́run wa wà ní Abdullahi ibn Mubarak wá maka ọ̀ wá o mo ti kà kọ́lẹ̀ pọ̀ wá nítorí tó ṣe òun ó ti ju ẹgbẹ̀rún maka lọ mo ti fọ́n ńlá dáa bẹ́ẹ̀ ní fi ń jásí pé bí wọn bá sin ọlọ́run títí tó o bá ní ìwà gbogbo ẹ̀sìn tó o sìn ó sì pòfo tá a bá wo pọ́blẹ́mù ta ní Nàìjíríà lónìí ìwà lálákì à ń fight corruption Nàìjíríà ló ń tọ́ bẹ̀tẹ̀ ọ́ rí i pé London corruption yẹn àánáró ẹgbẹ́ tó báyìí bẹ́ẹ̀ Nàìjíríà ok ẹni wọn ló lówó yìí síìtì wo lọ́wọ́ àti òfin kwádùn owó yìí síìtì wọn lòun náà mọ́lé yá ajá pé síìtì owó wà ń bẹ tèmi náà bá ti dé bẹ́ẹ̀ ń rówó. ẹlẹ́ẹ̀kejì nǹkan tọ́lọ́wọ̀n welcome gbogbo ẹ̀dá tó bá ṣe láyé ọlọ́run ò ní forgive ẹ̀ òun là ń ṣe ní Nàìjíríà lọ́wọ́ báyìí ọlọ́run ọ̀fààyè kátàsírí ẹnìkan lẹ̀ ètò bí ọlọ́run nújù láyé ni kò tàsírí èèyàn wọ́n ní láyé anabi Musa aleyhi salatu wa salam wọn ò rómi omi wá ìyẹn wá mú Musa wà lọ bí ọlọ́run ọ̀rọ̀ lọ salatu lẹ̀ istisqa ìrun tí wọ́n fi béèrè omi ọwọ́ á béèrè omi ọlọ́run ọ̀wá rọ̀jò Musa wá wò pé kí ló dé ọlọ́run òun bí ọ ìwé yìí ọ̀sẹ̀lẹ̀ rí ọlọ́run ò ní dẹ ọ lóhùn torí ẹlẹ́sẹ̀ kan bẹ láàrin yín tínú rẹ̀ ń bí òun Musa bá lọ́gùn má fi tiẹ̀ kó bá ti wá ta ni ẹlẹ́sẹ̀ láàrin wa ń bí kíjà mọ́ pọ̀ kẹ́nu kó so wọn níta lóṣù ta náà wà náwọ́ tí wọ́n wà dájú bò pé ìwọ ni kọ́ á sọ̀rọ̀ wọ́n wá ń wòra wọn Musa ni ẹ má yí mu lérí ta lẹni ọ̀sẹ̀ ọlọ́run tọ́lọ̀ ń wí mọ́sọ̀ tún náfìlà míyàn kì í sọ̀rọ̀ tán òjòdè Musa wa ń sọ fọlọ́hún kí ló dé ìwọ ọlọ́hún ọlọ́hún ni mo ti foríjì ní foríjì ta ni fẹ́ni náà hàn mí Musa ní jọ́sẹ̀ mi tí mo fi hàn ọ́ ká tó wá pé ń gbà mọ́gbà tútù bá rẹ̀ ní ẹsẹ̀ wàá sọ fún ọ pé ẹni náà ní jọ́sẹ̀ mi gan yìí sọ ẹni náà fún ọ ọlọ́hún èé fàṣírí tútù èyí Nàìjíríà lè ṣe fún wa tí ó ẹ pu wa ẹ ti mọ àwọn tó jíwó list ń bẹ lọ́dọ̀ yìí ẹ pè wọ́n náà wọ̀ sọ́dà kátó àṣírí yìí síta iye tó gbé nì èló ló bùn wá ń bẹ kò ní dá ká bàjọ́ ọmọláàbí rẹ jẹ́ o wọ́n á kó lẹ̀ àmọ́ tó bá tiẹ̀ bá ti ń tó àsìwọ̀n bẹ́ẹ̀ ṣe ń tu ohun táwọn olówìn ni pé ojúkọ táṣírí mi lọ ni bẹ́ẹ̀ ṣe wọ́n ń fight corruption bì kan ẹ̀ wá ń sílẹ̀kùn corruption lẹ́ńbò míì ebe káwọn náà máa settlement fún àtẹ́bá ni wọ́n lọ mú wọn ni pé ok sọ bí pé báyìí lórí ó sì tán nu àsìkò sí inú ìsìn wọn á sílẹ̀kùnlẹ̀ fún àwọn judiciary àwọn wá ń yó nígbà wọn tún wọn á ní professional job ni ó clean bí sáà ní bá fẹ́ lọ kọ́tù ní ìsìn á ní ok ó defend yẹ lọ san 1 million 100 million 200 million ìjọba sì lélẹ́yìn ó clean owó iṣẹ́ rẹ̀ nítorí ó file the paper ẹ tún ti sílẹ̀kùn wàhálà mi náà lẹ̀ ń jásí pé ìwà lálákì tá a bá ti níwà tá a lè máléjì ara wa ọba tó níwà gan máléjì wa ni
a lè ṣe tọ́lọ́hún fẹ́ táfọ́lọ́hún ọ̀n rọ́jú pẹ̀lú wa ni lọ́wọ́ pé njọ́ tóun náà kọ́ pé ayọ̀ alladina amanu tẹ̀kúlá akatukọ̀tì wala tamutunna illa wa antum muslimina lẹ́sẹ̀kẹsẹ̀ lójú wọ̀ rẹ lẹ̀ pé ẹ gbọ́dọ̀ kó àgẹ́jẹ́ mùsùlùmí yìí yóò lè díẹ̀ tẹ̀kúlá amani statatu mani statatu bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ mani statatu. so ìwà ní pàtàkì bẹ́ẹ̀ ń bá ti wá fún ẹ̀dá níwà gbogbo nǹkan lọ́lọ́run ti fún gbogbo wa ta ní fọlọ́run ọlọ́run májọ ọwọ́ kásálẹ̀ àpò eléyìí tọ́lọ̀ ń dálẹ̀ fún afọ́ ọlọ́mọ́tu. àánú ẹ̀ lè kó wájọ. kọ́ má fi bínú rẹ̀ tú wa ká. gbogbo àwọn tí wọ́n jọ èlò ní. ọkọ̀ kára àlùbáríkà. salatul fati nàtẹ́. gbogbo nkálukú tó wá. Ọlọ́run mọ́sá darí wọn dé. dáadáa. salatul fati. inna Allaha malaikatahu yusalluna ala naam. gbogbo àwọn tí wọ́n wá náwó. Ọlọ́run mọ́jọ tẹ́ lọ.